Awuzu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ṣàlàáfíà ni mo bá yín ẹ̀yin tèmi. Please continue to subscribe. Continue to subscribe. Kí n tó lọ further ẹ̀yin èèyàn. Ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì bá wà ní ìjókòó bíbẹ̀ tẹ́ ń gbọ́ òde tí mò ń sọ, èdè mi, èdè alárùbáríkà tí mò ń sọ. Ẹ dákun, gọ́ọ̀mẹ̀ntì Niger, bíríìjì tó ti já after Jeba, ẹ bá a mójútó. Ẹ bá a mójútó. Adúpẹ́ fún yín. Express mo fẹ́ bá yín sọ, express àwọn èèyàn. Mo ní about 3 experiences níbí báyìí. Mo dẹ̀ mọ̀ pé ó ń ṣẹlẹ̀ nílé. Àmọ́ express yìí ẹ̀yin èèyàn tó bá jọmọ́ tiẹ̀ dákun dábọ̀, ọ̀rọ̀ ẹ kọ́ ni mo sọ o. Àwọn tó ní ọ̀rọ̀ ló pè mí on point by 2. Ojú Ọlọ́run tó láàrin èmi àti yín àtẹ gbogbo tó ń wò wá àtàwọn tó pè mí àwọn èèfọ́ọ̀mù story lórí àfi tó ń bá pè wá tó bá jọmọ́ tiẹ̀ kọ́ o, tó bá sì jọmọ́ èyí tó ti gbọ́ rí tiẹ̀ kọ́. Àmọ́ mọ́ sọ pé àṣó só gangan ni fáwọn èèyàn mi, ó só gan ó jẹ́ kàyéfì fún wọn. Wọ́n fẹ́ kẹ́ bá wọn dá sí ẹ jọ̀ọ́ ẹ bá wọn dá sí because ọ̀rọ̀ yìí ó lè jẹ́ kékeré. Ọkùnrin yẹn ní kí n gbé sórí afẹ́fẹ́ kí n jẹ́ káwọn èèyàn gbọ́ kún advice. This alákọ̀ọ́kọ́ mo kọ́kọ́ fẹ́ sọ yìí mo ti mention nínú fídíò mi tó bá wọlé kan. Mo ní ó ra product mi, yes ó ra product mi, and it's not a young person. In fact I was shocked. Ó sọ fún mi ó ní ọmọ òun second born wà ní HND. So ṣé ẹ mọ̀ pé kò sọmọ kékeré. And when I sold my product to him, èmi rò pé àwọn bí i 25 I understand, àwọn 33 32 àwọn tó ti marry. Although àwọn èèyàn púpọ̀ ṣáà mọ́ ń wá sórí yín, but this one I was just shocked. I thought it was a very young person. Not until recently he called me and said on point by 2 ó ń gbọ́rọ̀ mi báyìí ẹ̀yin náà lẹ́ni kí n share it. It may be simple but I have to share it. Ó ní ìyàwó òun wá ti ń bá yín sọ ẹ̀yin obìnrin kí ló dé kẹ́ ẹ̀. Ó ní ìyàwó òun ọ̀dọ̀ second born àwọn ó tún wà ní HND, bí HND 1 àbí HND 2, but ìyàwó òun tó ń bá ti gbé súnmọ́ ó mọ́ ń kanra òun sì fẹ́ fẹ́yàwó mi, but ìyàwó tó mọ́ bínú pò ń fẹ́ fẹ́yàwó mi, ìyàwó sì ń kanra. Kí lẹ fẹ́ kó ń ṣe? Mo ní dáàdì kí ló ṣẹlẹ̀ kẹ́? Mo ẹ̀ṣẹ̀ wá rántí pé dáàdì ra product mi. Yes ó normal. Èèyàn tó bá sick púpọ̀ ń ra product òun gan wà active fúnra ènìyàn. Ìwọ tó bá pa mo fẹ́ ra product o because ó wà active. Èèyàn tó wà active kò tiẹ̀ ní béèrè sámsám. So pẹ̀lú pé bàbá yẹn wà active wọ́n dẹ̀ tí wọ́n á lo product, you understand. Inú rẹ̀ sì ń dùn, ara gbígbàdúrà ni. Wọ́n wá sọ wípé ìyàwó àwọn ò gbà fáwọn mọ́. Ṣé àwọn àkọ́kọ́ mọ́ lo product mọ́? Product tó ń jẹ́ kí inú wọn dùn. Èmi number 1 on the list. Èmi ò lè ní kọ́ mọ́ lo product tí mo mọ́ because ó wà ara gbígbàdúrà. So nǹkan táwa sọ sí because ó jẹ́ nǹkan tó ń jẹ́ kí bàbá yẹn nǹkan táwọn fẹ́ràn ni láti lẹ̀. Àwọn ò sì fẹ́ wò ta. Ìyàwó àwọn sì ní ó ń kanra kò fẹ́ àmọ́ kan tó dé bí àgbà ti dé. Obìnrin náà try láti jọ ọjọ́ yìí. Ìgbà tóbìnrin gan wá gan lẹ́yìn bàbá yìí ẹ̀yin gan bàbá yẹn. Ìgbà tóbìnrin ń wá yín ẹ̀yin mọ́ ságbà yẹn. Ìgbà yẹn ẹ̀yin náà mọ́ lé àwọn small girls. Ó wá di pé ẹ ti wá mọ Ọlọ́run ní ìsàtìfọ́ Ọlọ́run kọ yín lẹ́rùn. Ẹ fẹ́ tẹ̀lé àwọn small girls yẹn mọ́. Ṣóyé yín àwọn mọ̀mọ́ sì ni ẹ ti jẹ́ kí wọ́n return back to their shell. So what do you want them to do? Nǹkan tí màá sọ ni pé in as much as mọ̀mọ́ ti tire, you understand, and she's not ready to come out of that shell. Tọ́lọ́run bá ti fún yín ní oore ọ̀fẹ́ àtowó àtomi ara ẹ fẹ́yàwó mi, àmọ́ ẹ má wá fi da àárín wọn rú, ẹ má fi balẹ̀ jẹ́. Ẹ ṣe ní tùbínùbí, ẹ wò dáadáa, ẹ wà careful. Tó yé yín ẹ wà careful nípa ẹ̀. Tó yé yín báyìí ẹ wà careful. Ẹ ṣe pẹ̀lú ọgbọ́n orí àbí ẹ pè ìyàwó yín ẹ communicate. Ẹ pè ìyàwó yín kó pè mí kó náà ra product títí ẹ̀. Ẹni kó ra product títí ẹ̀. Tó bá ra product títí ẹ̀ ẹ̀yin méjèèjì òun gan kò ní jẹ́ gbádùn nulẹ̀. Òun kò ní jẹ́ kẹ́ gbádùn. Product tiwa yìí tá ń tà fún obìnrin kò sí age limit. Product wa yìí tá ń tà fún ọkùnrin kò sí any age limit. Gbígbà ní òun náà rárá tí ọkùnrin yìí sọ báyìí sìn. Ṣóyé yín ẹ dákun ẹ bá mi dá sí.
tẹ́ bá ní nǹkan míì tí ẹ bá fẹ́ kí ọkùnrin yìí ṣe ọ̀dọ̀ ẹ̀yin kan wá sọ pé ẹ kọ́ mọ̀ lo product enhancement mọ́ ó ń jẹ́ kí inú òun dùn ó bring more action ara rẹ̀ ó bring it out again nǹkan tó ń dẹ̀ nífẹ̀ẹ́ sí nínú sì ń dùn sí oúnjẹ mélòó la ní láyé oúnjẹ bí àti oúnjẹ bí Ọlọ́run sì ló fún wa ìyàwó ẹ̀dẹ̀ là ń sọ ìyàwó rẹ̀ ló ń sọ torí ẹ̀yin kan ó sọ yìí pé ọmọ ti wà ní HND mo fẹ́ fi sọ fún yín pé bí kíní ṣe wà potent sí ni àwọn míì Ọlọ́run fún wọn ní orí ọ̀fẹ́ bí mo bá tiẹ̀ lo anything at all ẹ̀yin kan ó jẹ́rìí sí mo ṣe ń sọ yìí so express alákọ̀ọ́kọ́ nìyẹn ẹ dákun ẹ bá mi dá sí mi fẹ́ kí fídíò yìí ti ń pẹ́ already express ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ ká ṣe ní kánmọ́kánmọ́ eléyìí àbí kí n lọ gbé sí fídíò mi ni because it's lot of ó dẹ̀ ń dààmú ọ̀pọ̀lọpọ̀ yín ó pè mí mò ń lọ ní ìgbà tí mò ń travel ó ń pè mí ó ní kí n bá àwọn tó ṣe ẹ̀rẹ́ lè pé obìnrin yẹn ti ní ọkọ nísìn bẹ̀tẹ̀ àwọn ti fẹ́ra àwọn rí tipẹ́ ó sì ti bímọ fún ọkọ ẹ̀ bẹ̀t ó ń dààmú òun tó jẹ́ pé ó dààmú òun títí àwọn ọjọ́jọ́ tó ń padà pé tó o bá ti wá rí báyìí wọ́n máa dààmú wọ́n máa disturb pé kò òun wá sọ pé tó ìgbà tó wá rí báyìí fi ọkọ rẹ̀ lẹ̀lẹ̀ náà kó o fẹ́ ó ní òun ò ní fi òun it's already late òun ti bímọ fún òun lè fọkọ rẹ̀ lẹ̀ ó ní pé irúfẹ́ wo lélẹ̀ ẹ̀yin tèmi ẹ̀yin lẹ́ẹ̀ bá mi dá sí eléyìí ó ní irúfẹ́ wo ni èyí àwọn ti fẹ́ra àwọn rí kódà àwọn ó ti lóyún fún nígbà kan nígbà táwọn ti ń kọ́ṣẹ́ ńgbà yẹn ó lóyún fún ó ṣẹ́ oyún yẹn oníkálukú lọ different way àfìgbà tí ó òun lọ fún sáfíìsì òun marry another person obìnrin náà marry another person later àwọn come back àwọn pàdé ara wọn sọ́tọ̀ wọn ò ní ọkàn fífẹ́ obìnrin yẹn ètekéte ó ní òun ò gbádùn ọkùnrin wọn kankan mọ́ yàtọ̀ sí òun ò gbádùn ọkọ tó wà nínú ilé òun mọ́ òun fẹ́ràn rẹ̀ kíní kan tó o bá pè báyìí ó máa disturb òun náà nífẹ̀ẹ́ nígbà tó wá nífẹ̀ẹ́ tó yìí ok káwọn ọmọfẹ́ kan ṣe zìnà fi ọkọ rẹ̀ lẹ̀lẹ̀ wá fẹ́mi pátápátá ó ní rárá ó ní àmọ́ ó ti introduce sí gbogbo family ó ní mọ̀mọ́ obìnrin yẹn pé ó mọ òun sísítà rẹ̀ ó mọ òun pé irúfẹ́ wo lélẹ̀ tó mo ní èmi ò rí ìfẹ́ kankan yàtọ̀ sí ìfẹ́ gbóná ju pé kó lo ọpọlọ rẹ̀ that is perhaps bíyà obìnrin yẹn òun ló mọ nǹkan tó yó ó lè ní àǹfààní kan tí máa yẹn ń ṣe fún arábìnrin yẹn tí ọkọ lé ò ṣe ẹ̀yin kan tẹ́ ń gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí ó ń ṣẹlẹ̀ it's happening ìkan tẹ́mi ṣáà sọ fún bọ̀bọ̀ yẹn ni pé tó bá kọ wájú sí kó ta tó bá kọ ẹ̀yìn sí kó ta tó bá wá kó nìkan kó tú èrò ara rẹ̀ pa kó wá rántí ijọ́ tó máa sùn tó máa kó nìkan nínú sàárè pé kó rántí ẹ̀yin èèyàn ẹ dákun ẹ bá lè bá mi dá sí ní comment box. Then lastly the third one tí mo fẹ́ share ó ní ṣe pẹ̀lú topic tí mo ṣe last one yìí nípa oyún ọyàn so obìnrin yìí ṣe ó lóun ti lóyún ó ti wà ní oyún báyìí ó ní so bọ́ọ̀n ṣe lóyún yẹn nothing again àfi tó ń bá bímọ pé ọkọ òun ò ní fọ́ọ̀kàn mọ́ àfi tó ń bá bímọ ọkọ rẹ̀ sọ wípé kí n bá a sọ̀rọ̀ yìí wá ní bá a sọ̀rọ̀ níbẹ̀ yẹn ọkọ bó bá ṣe ń gbọ́rọ̀ mi nìsín bá mi pass fídíò yìí sí but maybe màá kàn ṣe briefly màá padà wá ṣe fully níbòmí ṣóye tí ò bá ṣe yí pé o bá ń síkì tó bá síkì níbì kan o tó síkì tẹ́lẹ̀ pé oyún ò fẹ́ dúró síkìlà ní ẹ oyún ò fẹ́ dúró oyún threatening kò sí nǹkan tó bá dì bẹ́ẹ̀ kò sí nǹkan tó bá dì pé kí ọkọ tó fún ẹ lóyún ọbẹ̀ ọkọ rẹ ni kó mọ̀ ṣeré ìfẹ́ rẹ lọ tó bá dá wà mọ̀ pé bóyá ẹ̀rù ń bà yín bóyá kankan máa ṣẹlẹ̀ sóyún ẹ sinmi bóyá bíi 3 months after 3 months oyún yẹn ti kúrò ní threatening ó ti kúrò ní stage threatening pregnancy ó ti kúrò ní stage yẹn tó bá ti kọjá 3 months ó ti kúrò ní stage yẹn àwọn ará mi kò sí nǹkan tó kára mi o kò sí medical thing tó bá kẹ̀ pé mọ̀sùnmọ́ ìyàwó rẹ̀ bábà rárá
unless tẹ́ bá ń bẹ̀rù pé oyún yẹn ó lè miscarry, tẹ́ bá ń bẹ̀rù pé oyún yẹn lè miscarry. So after 3 months tẹ́ bá sinmi 3 months títí tí tẹ́ máa fi bímọ, no problem, ìgbádùn yín ni, kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀, kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀, súnà ni, ìfẹ́ gbígbà ni. Tó bá di bí 7 months àsìkò tí ó nídìí ọkọ jù nìyẹn, so that tó fi máa easy delivery, tó fi máa ṣe kí ni, ó easy delivery. Ìwọ tí o bá wà nínú oyún tó gbára sá fún ọkọ rẹ, o fẹ́ kí delivery kó ọlọ́mọjò tight mọ́ wa, ṣó yé yín. So ẹ need láti máa ṣe exercise pẹ̀lú ìbálòpọ̀, but ọkọ o need láti wà gently ni, kìí ṣe ìgbà tí kò sóyún bẹ̀, ṣó yé yín. Ẹ need láti máa ṣe ní tó máa wà okay, a kind of pé òun help ẹ láti ṣe exercise ni. Tí oyún bá lẹ́ẹ̀kan sí kí n tó lọ, tí oyún bá threatening tó dàbí ẹni pé a lóyún o, ìyẹn sì ń rí ẹ̀jẹ̀ díẹ̀díẹ̀, ẹ lọ sí hospital, ẹ lọ check ẹ pé say there's no problem. If there's any medication tó lè fún yín, wọ́n á fún yín ní medication yẹn, ṣó yẹ bí mo ṣe ń sọ yín. So bóyá after 3 months oyún yẹn ti kúrò ní oyún tó lè jábọ́ anyhow, ó ti jòkó dáadáa. Bẹ́ẹ̀ ìwọ tí kò sí kankan tó ń threatening, tó rẹ́jẹ̀, tó romi, tó rí gbogbo ara ẹ̀ ṣe ṣẹ́mṣẹ́m, tó ń jẹ gbogbo oúnjẹ, tó ń lọ gbogbo tó wù ẹ́, tó ń jump gan, dákun torí Ọlọ́run mọ́ fara ní ọkọ rẹ, jẹ́ ẹ mọ́ ṣeré yẹn lọ, ẹ mọ́ topping ẹ mọ́ top ẹ lọ. So this is on point. So this is kí tó lọ, ẹ mọ́ gbàgbé on point black seed therapy, gbogbo ẹ̀ ló kárí on point black seed therapy. Then àti nǹkan mi náà tí mi bá mention ní àwọn product mi tẹ́ fi ipò ṣe yín, ẹ sọ fún mi, a máa fi kún gbígbàdúrà ní ara nǹkan tó náà ní ká wá ṣe fún ẹ̀yin ẹ̀dá Ádámọ̀ nìyẹn. I'm sorry, bọ́lọ̀ ṣe rìn mí nìyẹn ṣá. I think that is more lighter that form. So ẹ má dẹ̀ gbàgbé iléeṣẹ́ tó máa kó èmi àti yín lọ sílùú òyìnbó, tó máa jọjọ kó wa lọ sí hajj umrah papọ̀ mọ́ra wọn. Ẹ má gbàgbé iléeṣẹ́ Alrof Travels and Tours, Alrof Travels and Tours, 07032396409 or 08087412372. Èmi on point by 2 èmi on point, ẹ má confuse ẹ ń disturb daddy mi. Èmi on point by 2 nọ́mbà mi lélẹ̀ 07015100651. ṣó yẹ yín, ẹ pè mí tẹ́ bá fẹ́ rajà ni, ẹ pè mí tẹ́ bá fẹ́ kí n dá sí ọ̀rọ̀ ẹ̀yin àti ìyàwó yín, ẹ pè mí tẹ́ bá need advice. Ẹ má pè mí fún rubbish o tó, ẹ má pè mí fún nǹkan tí ò dáa. Àwọn kan pè mí fún nǹkan tó dáa, I don't like it. Do you understand? Èmi mò ń teach ni, bí mo ṣe ń teach, èmi ò ṣe physical, mi ò ṣe physical, teaching ni mò ń ṣe, mi ṣe physical in the sense that ẹ wá ṣe ìbálòpọ̀ video, èmi ò ṣe o, èmi on point by 2, èmi ò ṣe o. Teaching ni mò ń ṣe o, teaching. Nǹkan tó bá rú ẹ lójú, tó yí ẹ, nǹkan tó bá rú ẹ lójú tó bá béèrè lọ́wọ́ mi. Àmọ́ tó bá wá lọ fi voice mi tó fi ń ṣèrànù, ó kù wọ ọkọ Ọlọ́run o. This is on point by 2, using my words for others. Bye for now.